ẹ̀rù bà mí gidi gan. Ó ní Oríyọmí Hamzat tádájọ́ ayé bá láwọn fi ẹlẹ̀ tán láwọn tú ẹlẹ̀ pé kó máa lọ́lé, ọba àṣẹ̀dá ayé àṣẹ̀dá ọ̀run tó mẹjọ́ dá ju adájọ́ lọ, ó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni mo ní kí ló dé torí Ọlọ́run. Ó ní má tí fọkàn balẹ̀ o, má tí fi ọkàn ẹ balẹ̀ o, wàá sì gba ìdájọ́ ẹ lódidi. Ẹ jọ̀ọ́ ṣe rí ètò tí mo mú wá fún yín lénìí, prógráàmù tí mo mú wá fún yín lénìí, ẹ farabalẹ̀ ẹ bá mi wò láti ìbẹ̀rẹ̀ dópin kẹ́ lè understand the message yìí. Ẹ bá mi comment, ẹ share, ẹ bá mi like, ẹ subscribe sí Àkọ́ TV. A ní lùgbàdo ayé o, porogodo ayé ò nílù fún wa jó o. Lóòótọ́ ni wọ́n ti fi Oríyọmí Hamzat kalẹ̀, wọ́n grant ẹ̀ ní bail. Bákan náà ni Ṣílẹ̀kùnọlá àti principal Bashorun Islamic School. Bó ṣe rí gẹ́gẹ́ mo máa ń sọ tipẹ́ wípé reason táwọn èèyàn fi ń ṣe oore kò jọra wọn. Reason tèmi fi ń ṣe oore ńsìn kò jọra wọn. Kò jọ ti ẹnì kejì mi. Ìwọ ló mọ̀ tó gbà lérò àti reason tó fi decide láti help ẹnì kejì. Ẹ farabalẹ̀ bá mi wo fídíò yìí, ọ̀rọ̀ yẹn ní agbára. Yorùbá ló sọ wípé mo ṣoore kò gbè mí, ó lọ́wọ́ kan kánú. Àwọn Yorùbá náà tún sọ pé bó oore pọ̀ adẹ̀tẹ̀, bó oore pọ̀ adìbí. Èwo ni ká dìmú? Kódà mo tún gbọ́nú ọ̀rọ̀ Yorùbá kan tó ní pé à ń ṣoore nítorí ká lè bá àgbà tó bá wá padà dípà àrígbà ló máa di mo ṣe fọ́lọ́hun ni. Lẹ́yìn ìgbà tí wọ́n fi Oríyọmí Hamzat kalẹ̀ nínú àhámọ́ tí bàbá wa, first video tán kọ́kọ́ ṣe, ọ̀rọ̀ tán kọ́kọ́ sọ, wọ́n ní pé lóòótọ́ o àti lọ o àti dé o, adúpẹ́ fọ́lọ́hun ọba lórí gbogbo tó ju wá rí lọ́hùn, adẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn, ẹ̀yin bí ẹni, ẹ̀yin ẹni bí ẹni, ẹ̀yin èèyàn bí èèyàn tẹ́ dúró tì wá nígbà tá a sínlé. Ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀. Oríyọmí Hamzat wá sọ gbólóhùn kan, òun ló fa ìpè táwọn èèyàn padà tún ṣẹ́ yìí. Tí bá mi subscribe. Ọmọ ẹ̀dá Ádámọ̀ burú, ọmọ Nàìjíríà burú. Àwọn tó gbé ẹ dìde wọ́n lè gbé ẹ jábọ́ padà. Àwọn tó mọ bó ṣe rìn táyọ̀ ẹ fi kún, tán bá padà gbé àpótí, tán bá jókòó ti ọ̀rọ̀ ẹ, àbí tán bá ní ìwọ lágbájá o, adé sí ẹ lọ́rùn, ó kù bí tẹ́nìyẹn fẹ́ gbégbà. Ọmọ Nàìjíríà sàdánkátà. Oríyọmí Hamzat, Alhaji Oríyọmí Hamzat wá sọ wípé gbogbo àjálù àti rògbòdìyàn táwọn dojúkọ yìí o, àwọn rí bí challenges gẹ́gẹ́ bọ́lọ́run ṣe kọ́. Àmọ́ ẹ̀yin èèyàn ẹ lọ mọ̀ o, in tó ṣẹlẹ̀ sí mi yìí kò ní kí n dáwọ́ oore ṣíṣe dúró, kò ní kí n pa program tí mo ti ń bá bọ̀ nípa bá ṣe ń nawọ́ sí àwọn tó wà less privilege àtàwọn tó wà in need láwùjọ wa àti lágbègbè wa tán ní ìdìrànlọ́wọ́. A ní dáwọ́ àti máa ṣe dáadáa sí wọn, a ní dáwọ́ ẹ̀ dúró. Program tí mo ṣe mi ní dáwọ́ ẹ̀ dúró. Ọ̀rọ̀ yìí làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ lé lórí pé ẹnìkan kọ síbẹ̀ ó ní you never learn your lesson àbí. Ẹwà tọ́jọ́ tó ti ń ṣoore bọ̀ tí kò kọsẹ̀. Ẹnìkan tún kọ síbẹ̀ ó ní ṣe bóore yẹn náà ló ṣe tó gbé ẹ lọ bí tó lọ yìí, ó tún ti dé, ó tún ń janu. Ìyẹn kọ́mẹ̀ntì ẹnìkan. Èyí tó wá jẹ́ pàwábàrè tó bà mí lẹ́rù gangan tí mo fi ṣe prógrámù yìí. Ẹnìyẹn kọ síbẹ̀ ó ní pé tó bá jẹ́ ọmọ ẹ ló kú, ó ní ṣé wàá tún jáde wàá máa lẹ́nu belebele. Ó ní tó bá jẹ́ pé ọmọ ẹ ló kú, ó rí pé ìṣe tó ń ṣe àti bóyá ń sọ̀rọ̀ ó ń ṣò pé àwọn ọmọ tó kú ọ̀ka ẹ lára. Àmọ́ lọ gbọ́ Oríyọmí Hamzat o, lọ gbọ́ o. Àwọn adájọ́ ayé, àwọn adájọ́ Nàìjíríà, àwọn náà grant ẹ ní bail náà free ẹ pé kó máa lọlé. Lẹ́yìn ìgbà tán fi ẹ́ kalẹ̀ yìí, Ọlọ́run ọba ṣe bẹ̀rẹ̀ ìdájọ́ ẹ lórí ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, sọ̀rọ̀ ẹ̀ ò pọ̀ jù.
ilẹ̀ rí sí. Ṣé kò yẹ kí Alhaji Oríyọmí Hamzat kan pe gbólóhùn tó ń pè yẹn ni, àbí ó ní bó ṣe yẹ kán present ẹ̀ ni, àbásìkò ọ̀rọ̀ yẹn ò tíì tó, àbí kódà tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ páwọn ò ní stop, àwọn máa continue láti máa ṣe dáadáa yìí lọ, kò yẹ kán pronounce ẹ̀ síta. Ẹ bá mi subscribe, ẹ comment, ẹ jẹ́ ká ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin olùmọ̀ tọ́lọ́run fún lóye, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa comment, ẹ jẹ́ ká rí ẹ̀kọ́ kọ́. Ṣé rí pọ́yàn ọ̀rọ̀ yẹn lọ fà? Ṣé kò yẹ kí Oríyọmí Hamzat sọ pé màá sì continue láti máa ṣe dáadáa tí mò ń ṣe ni, àbásìkò ọ̀rọ̀ yẹn ò tíì tó, àbí bó ṣe yẹ kó gbé kalẹ̀ kọ́ ló gbé kalẹ̀ yẹn? Àwọn tó ṣẹ́ ìpè tán sọ ọ̀rọ̀ gbáǹkọ́gbì, ọ̀rọ̀ ńláńlá wọ́n pọ̀ ńbẹ̀. Mo kàn pick that particular one ni pé kí ló wá lè tó báyìí? Ṣé ẹni lọ́mọ ń bẹ̀ ni, àbẹ́ bí ẹ̀kan wà lára àwọn tó gbogbo wá tiẹ̀ ṣe wù kó rí náà? Ṣé èpè ló kù tí a máa gbé ní iṣẹ́ nígbà tí ìṣepò Oríyọmí Hamzat fúnra rẹ̀ ló pa àwọn ọmọ? À ń yọ̀, à ń dunnú wípé wọ́n forí Oríyọmí Hamzat kalẹ̀, àmọ́ táwọn èèyàn fi ń sìn lẹ́yìn, tán fi ń tì í lẹ́yìn, tán fi ń sìn lọ léyìí, ìjọ́rọ̀ tó dáa ní ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi comment, ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ayọ̀ gbogbo wa ò ní dìbàjẹ́, a máa ríre bára wa ṣe. Ẹ dẹ̀ farabalẹ̀, ẹ wo fídíò actor Múyìwá Adégòkè pẹ̀lú Sheikh Labib Lagbaji bí wọ́n ṣe lọ pay visit sí Oríyọmí Hamzat láti kíkú oríire nígbà tí ó ja ogun àjàbọ̀. Ẹ ṣé gan tẹ́ ń tẹ́tí sí wa o. Ayọ̀ gbogbo wa ò ní dìbànújẹ́. Ẹ ṣé gan. Ilé ńlá ni. Ẹyẹ bí ọ̀sán wọn níbo ni. Ọ̀pẹ káwọn abẹ́fẹ́ sọ̀kẹ́ la fẹ́ fẹ́. Ọ̀pẹ àbẹ́yẹ àbẹ́yẹ. Ṣé àkọ́kọ́ mọ̀ níbo máa yé rárá o? Kò sí méjì o. Kò sí méjì o. Ẹ ti sórí ilé ẹjọ́ fẹ́ ẹjẹ́ kọ́mọ táwọn fẹ́ fi ọ̀fẹ́ wa ná. Ẹ mọ̀ pé yẹ bí ọ̀pẹ gọ́gọ́rùn-ún ni. Òun náà ni. Àníkò sí irú ẹ̀ mà. Sí mi ni yẹn ń bẹ̀ mí pé ní ìjọ pé ní ẹni máa sọ fún mi. Ẹ̀wẹ̀ gan bá bẹ̀rẹ̀ ẹ̀yin náà ni máa bẹ̀. Ibi tó ń bọ̀ kọjá àdúgbò tí mo jẹ́ ibi tó ń bọ̀ kọjá àdúgbò tí mo jẹ́ ọmọ kọjá àbí máa ṣe Wait. Anna, wait. Agbájinú láti yẹ ọ̀gbẹ́ni àbúgbẹ̀gbẹ̀ bá mi. Adúpẹ́, congratulations. Tí o rí bí tí wà tí o dojú tí kọ́ lókè gbọ́lẹ̀. Ẹ̀yà tí wọ́n kàbí mi ẹ̀lẹ́gbẹ̀ wà lẹ́ ní àdúrà tá a sí àbẹ̀ náà tọ́lọ́ sí pọ̀ nípa bí kọ́lọ́mù máa fi ọjà jẹ èèyàn rí, ọ̀dà kọjá jẹ èèyàn rí. Àwọn Yorùbá sọ pé tílẹ̀ bá mú ní òṣìkà tí ó gbé olóore orí àmì fún olóore ṣe olóore sí. Àti Queen Naomi àti Alhaji Oríyọmí tí ó jẹ́ ọ̀rẹ́ tiwa àti mùsùlùmí orí ẹgbẹ́ sí. Àmọ́ ntọ́lọ́ máa bẹ́ sí olùsàgbà tí ìyẹn fẹ́ sí. Ntọ́lọ́ fẹ́ sí ọ fẹ́ dúró débì láìlẹ́
láì lẹ́sẹ̀ láì sí sábàbí sáàjú kan ní ìṣẹ̀lẹ̀. Aláàjì ẹ̀rá sà. Mira la que te